أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Question tí wọ́n béèrè lọ́wọ́ wa nípa àtẹnumọ́ àwọn àfáà. Àtẹnumọ́ àwọn àfáà lórí kíni? Wọ́n ní àwọn àfáà, gbogbo lecture àwọn àfáà láyé tá wà yìí ó máa ń dá lórí pé ẹ wáyé o, ẹ gbọ́dọ̀ dèèyàn nínú ayé yìí o, ẹ gbọ́dọ̀ ga nínú ayé yìí o, tó bá lọ lówó òráyé wá o, tó bá rí kíní kan òráyé wá, pé lecture àwọn àfáà orí ayé ló máa ń dálé. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Àwọn tó dẹ̀ bí wá náà wọ́n dẹ̀ right, tó ráwà náà máa ń fojú wá rí. Nǹkan tó tiẹ̀ tí lọ mú àfáà lọ wá egungun orí òkú, wá human party tó nǹkan tí ó ti jẹ́ kí owó jẹ́ ìṣòro fóun, tó ti lé owó kiri. Ìgbà wọn làfáà ò ní ṣe lecture pé ẹ gbọ́dọ̀ wọ́wọ́ ní o, ẹ̀yin jàmáà ẹ gbọ́dọ̀ wọ́wọ́ ní o, ẹni tí ò bá lówó kò ráyé wá o, ẹ gbọ́dọ̀ wọ́wọ́ ní o, ẹ gbọ́dọ̀ wọ́wọ́ ní o. Irọ́ ni o, òṣì làfáà wá sọ bẹ́ẹ̀ sọ confirm ni o, because Ọlọ́run ọba ló dá gbogbo wa. Òun ló sì rán ànábì wa Muhammadu sí gbogbo àgbáńlá ayé. Ẹ̀dọ́ fún ẹ̀ká yóò bá ànábì dáadáa. Ẹ̀ká yóò bá ànábì lẹ́ẹ̀kan náà. Ọlọ́run ló dá ló rán ànábì Muhammad sí gbogbo àgbáyé. Ọlọ́run tó wá rán sí gbogbo àgbáyé yẹn. Kí lànà Muhammad gan ní? Gbogbo ànábì Muhammad ló yẹ kó lówó jù. Ẹwà ara fáǹsì, àtò bá ti lówó, o kìí ṣe kíní kan, òun láti lọ wówó ní débi pé àwọn èèyàn ti wá wíìkì nínú ẹ̀sìn. Àwọn èèyàn fẹ́ sin ẹ̀sìn Islam, wọn fẹ́ sin Ọlọ́run ọba mọ́. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Ayé Al-Qur'ani gangan tún sọ, Suratul Qasas tí bá ṣe mistake, tó ní alẹ́zínà àmọ̀nù kìíní kan faqalu uluwan fil ardi wala fasada wala tilka daru laha iratu naj'aluha lillazina la yuriduna uluwan fil ardi bẹ́ẹ̀ni wala fasada wala aqibatu lil muttaqin. Ọlọ́run ní àwọn tá ti torí tá dá ilé tọ̀run fún àlìjánà, gbogbo àlìjánà Ọlọ́run pé àti sọ àwọn tá dá ilé ìdẹ̀ra ọgbà ìdẹ̀ra àlìjánà fún. Faqalu uluwan fil ardi, wọn ní máa ṣègbéraga lórí ilẹ̀, wọn ní kó gbogbo nǹkan afẹ́ lo máṣà, afẹ́ ra mọ́tò, afẹ́ kọ́lé ńlá, afẹ́ dàbí àwọn olówó, gbogbo nǹkan ayé kò ní sí lọ́kàn wọn. Gbogbo nǹkan mẹ́lẹ́mẹ́lẹ́ kò ní sí lọ́kàn wọn. Ọlọ́run ni wọ́n máa wá, gbogbo lọ́tọ́ Ọlọ́run bá sọ ni wọ́n tẹ̀lé, àtẹ̀yítọ́ náà Muhammad bá sọ. Àwọn aráfà àfáà máa ní pé ògbúdọ̀ owó ní o, ògbúdọ̀ ṣe kìí ní o, ló bí pọ́ndá. Ó kẹ́ wú àwọn àfáà tó ti lọ, kò sí láṣà àwa ká máa dárúkọ àwọn àfáà kan, because Ọlọ́run mẹ́ni ẹ̀. Táwà bá máa dárúkọ àwọn àfáà ní ọlá àwọn ẹni Ọlọ́run, tó rá mọ̀ pé aláìní àwọn ènìyàn aláì, àmọ̀pá àwọn ẹni Ọlọ́run wà. Àmọ́ ni tó lọ pọ́ìntì pé ẹni Ọlọ́run ni ẹni Ọlọ́run ni, ṣọ́lọ́run sọ fún ẹgbẹ́ ni Ọlọ́run. Tó bá ipò lákàntì ní ọ̀dọ̀ Ọlọ́run kọ́, lákàntì ẹ̀ ti wọ́ rẹ̀ pẹ̀lú bí táyé lọ yìí. It's better you say, if you want to pray, it's better you say ọlá àwọn ẹni Ọlọ́run, àlùbáríkà àwọn ẹni Ọlọ́run, no matter how àwọn ẹni Ọlọ́run ṣáà yìí bẹ̀ tọ́lọ̀ dẹ̀ mú wọn. Àmọ́ wọ́n lọ pọ́ìntì, kí ẹ̀kọ́ lọ pọ́ìntì ní pé ọlá mi sí tọ́lọ̀ ń lè lọ fún, ó mọ̀ kọ́ tí mo ṣe kọ́rọ̀. Lọ́wọ́n láwọn àfà, àwọn tó ti lọ́gọ́, kí ni wọ́n ní? Ní ìlàfà máa dárúkọ gbogbo wa náà àti dáyé ti pẹ́. Kí làwọn àfà tó ti lọ yẹn ní? Ilé mélòó ni wọ́n kọ́? Mọ́tò mélòó ni wọ́n ní? Ìyàwó mélòó ni wọ́n fẹ́? Ó wà dáyé sí àfà máa ní mọ́tò, ilé, ẹ gbọ́dọ̀ wówó ní o, ẹ gbọ́dọ̀ wówó ní o. Ọmọ àlè làfà náà, àfà já náà ní, bó ṣe wù kó tó ní ayé ni o. Wọ́n wà Nàìjíríà, wọ́n pọ̀ gan àtàgbánú wọn, àtọmọdé nú wọn, wọ́n máa polówó bá ṣe ń lówó lórí social media, máa rí ìran fíyàn lórí social media, máa ṣe lecture bí wọ́n bá ti pè wọ́n sọ̀rọ̀ náà, wọ́n máa polówó ayé, wọ́n máa polówó owó fáwọn èèyàn. Báwo làwọn èèyàn ṣe wá fi Ọlọ́run nígbà tó bá ń polówó owó pé ẹ gbọ́dọ̀ lówó. Ẹ máa ṣiṣẹ́ báyìí, ẹ máa ṣiṣẹ́ kan báyìí, iṣẹ́ kan wà báyìí, owó ló gbọ́dọ̀ ní nínú ilé ayé. Afáwọn nídìí ẹ̀ tó bá lówó ráyé wá o, ta ló sọ fún ẹ bẹ́ẹ̀? Òun lọ́lọ́run sọ yẹn. Ọlọ́run ló ń gbówó. Wa ma tawfiqi illa billah biyadikal khairu innaka ala kulli shay'in qadir. Ọwọ́ Ọlọ́run gbogbo ẹ wà. So àfáà tó wá ń polówó owó, tó ń polówó ògùn owó, tó ń ti àwọn èèyàn pé ẹ láti lówó, ẹ tó bá ti lówó, o ṣe kìí kan, owó náà fi ṣẹ́ẹ̀sì. Ọ̀nà tó lè gbà sí náà ń pọ̀ gẹ́gẹ́. Owó mélòó àwọn sàábé mélòó lówó, ànábì mélòó lówó, kábáyẹwọ́ ànábì Sulaimana.
ọ̀dọ́sán ìwà tí ò dá ní o ẹ̀yin àfáà tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ayé ń bàjẹ́ látọwọ́ yín kọ̀nfàmù lè ní sọ o àwọn òkín bẹ̀rù èèyàn àmọ́ àwọn bẹ̀rù ọlọ́run yóò yá rọ̀súlù lọ́lọ́run wí balligiman unzila ilayka min rabbika wa in lam taf'al faman ballagta risalata wallahu ya'zimuka minan nas nígbà tó bá ń polówó owó fọ́mọ ìjọ owó rí ọmọ ìjọ tí kò fèsì ẹ̀sìn dáadáa so lè blame ẹ alìkẹ́mọ̀ lẹ́ máa polówó àti sọ̀rọ̀ yẹ millions of years táyì máa lò nínú sàárè kó tó dọ́dọ̀ ìjájọ́ náà àti mọ̀ bóyá lóbi àìsàn lárọ́kọ́ lò fáá kó tó kúkú náà ẹ wá ń pariwo pé kí wọ́n máa wówó wọ́n fọ́lọ́hun lẹ̀ ẹjọ́ stop kẹ máa dẹ́rọ àjẹ́bà àwọn mùsùlùmí ẹ̀yin àfà ẹ stop ẹ̀ kẹ máa dẹ́rọ àwọn àjẹ́bà ẹni tó jẹ́ onígbàgbọ́ òdodo anam Muhammad sallallahu ta'ala alaihi wasallam àtọ́lọ́hun ẹjẹ́ káwọn fún anam Muhammad sallallahu alaihi wasallam wọ́n kọ̀nfàmù pé àwọn pípù wọ̀nyí wà tí wọ́n kọ̀nfàmù gẹ̀gẹ̀ tọ́lọ́hun mọ̀ tánàbí máa àmọ́ kí ni ti àwọn mùsùlùmí ìwọ tó bá ti jó nígbàgbọ́ òdodo ò ní bísínẹ̀sì pẹ̀lú àwọn arábí ò ní bísínẹ̀sì pẹ̀lú àjẹ́ ò ní bísínẹ̀sì pẹ̀lú oṣó ò ní bísínẹ̀sì pẹ̀lú babaláwo ò ní bísínẹ̀sì pẹ̀lú wòlíì onísáàmù àbí wòlíì fẹ́ pa rẹ̀ ni lọ́dọ̀ tárí kò dìgbà tó bá dàfà tó dìgbà tó bá dàfà kò tó lè sọ pé ẹlẹ́pẹ́ àfà lẹ́yìn ní o ti ní kìíní kan fún fi ń sọ gbogbo ẹni tó bá jẹ́ mùmí ní onígbàgbọ́ òdodo lọ́lọ́run sọ ló fi sọ fún ó ní kúl sọ pé láì yóò sí bá ní ilẹ̀ mọ́ kàtàbà láwù lánàá ní kàtàbà lè fi ṣe wá sí àwa ò ilẹ̀ mọ́ kàtàbà láwù lánàá àyàfi nǹkan tó náà ti kọ sílẹ̀ fún wa wúwà mọ̀wùlánà òun ló máa dáàbò bò wá ọdún ẹ̀ láti máa wá ìṣọ́ wa 'ala Allahi falyatawakkalil mu'minun gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo ọlọ́run kẹgbẹ́ alẹ́ òun ló tún sọ ń bì kẹgbẹ́ allazina qala lahum nasu inna an-nasa àtòṣó àtàjẹ́ àtàlẹ́bọ̀lógún àti babaláwo àtàfẹ́ tó jẹ́ fàfẹ́ èkì tó kún wọn kí ogun wọn para wọn pọ̀ fa akhshahum fasadahu imana ìwọ tó jẹ́ mùsùlùmí òdodo jẹ́ kí mọ́ni ẹ̀ dúró tọ́lọ́hun wa qalu hasbunallahu wa ni'mal wakilu sórí gbogbo ètí àtọ́gbọ́n tí wọ́n dá yẹn tí wọ́n bá ti gbára lọ́lọ́run ò sí inú wọn ẹ̀tí ọlọ́sàn bẹ̀tà fáàlù wọn máa sọ fún àwọn tó máa wà àjọ àwọn sọ́dọ̀ ẹ̀ kò sọ̀rọ̀ yàtí mọ́ kò sọ̀rọ̀ oge wọ́n ti ẹ̀ bá yí ìfà pé kẹ má pẹran kẹ má bẹ àsàrà adìyẹ kẹ má pẹran a sì ń wá ẹ̀rí funfun yín a má fáàlù láti kúrò ní gbogbo láì yẹn ṣe bí láì pẹ̀sẹ̀ yín gbadìyẹ ẹ̀ ń gbẹran ẹ̀ ń gbowó láti stẹ́rù fi ayé àti sẹ́mọ̀nà kọ́lí húsìmìlì àmúwálì sọ̀dákọ̀tàn ó lè gbowó tó bá bẹ̀ ṣẹ́ gbowó ẹ̀wọ̀n náà bẹ̀tà fáàlù máa sọ pé mo fẹ́ bá yí pé àwọn ìyá kan mo fẹ́ bá yí pé àwọn bàbá kan nínú kí àfà náà bá yí sọ̀rọ̀ ifá àfà náà bá yí sọ̀rọ̀ human part no ọlọ́run láwọn tó ti torí ẹ̀dá àlìjọ́ náà wọn ọlọ́run òun làwọn tó pé gbogbo nǹkan mèremère ayé ipò wù wọ́n òun lásán tó lẹ̀kọ́ náà ọlọ́run ní kíni ayé ta wà ẹ̀wọ̀n àwọn onígbàgbọ́ òdodo àwọn ti tòun ní ẹ̀wọ̀n ògógóró wù ẹmu àbáyé ògógóró wù yẹn àmọ́ ò lè mú nǹkan tó díẹ̀ tó fi lè mú yẹn ẹ̀wọ̀n ló wà nínú ayé ṣìnà wù ẹ́ ṣe wọ́n àwọn tó ṣe ṣìnà ìwọ́n tó mú ẹ tó fi lè ṣe ṣìnà ẹ̀wọ̀n ló wà nínú ayé yìí jìbìtì ń wù ẹ́ lọ àwọn èèyàn ti lu jìbìtì lójú ẹ̀ lọ́wọ́ ti dèèyàn ìwọ́n bẹ̀rù ọlọ́wọ́ ò lè lu jìbìtì ẹ̀wọ̀n ló wà yẹn irọ́ pípa àwọn èèyàn ń pa tó ń jẹ lọ lójú ẹ ìwọ ò lè pa ẹ̀wọ̀n ló wà yẹn nínú ayé yìí àwọn ọ̀wà tí ò dá yẹn táwọn èèyàn ń wù tí wọ́n fi ń jẹ lọ yẹn wà ní kó wù wọ́n náà àmọ́ ẹ̀sìn ẹ̀ ó sọ ẹni ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ àtẹsẹ̀ ẹ̀wọ̀n ló wà yẹn tí wọ́n láwọn tó wá ń lò láyé yìí ọlọ́run ní pé kí ni o èyí tẹ́ wà lẹ́wọ̀n láyé yẹn ilé yìí ni kí ni àlìjánà ayé dẹ̀ ní ó ní expiry date àlìjánà ọmọ alìdí ẹ̀rìbọ̀rọ̀ ọlọ́run lórí àlìjánà wọn ní alìdí náà fi ẹ máa bẹ nínú ọgbà àdẹ̀rà náà lọ gbére ni so àwọn tó ń gbádùn tó ń lọ gbogbo jìbìtì tó ń ṣe oríṣiríṣi bí yẹn ọ̀run lẹ̀ wọ́n títí wọn so ìbò láti wá ń ráfà kó máa sọ fún yàn pé ẹ gbọ́dọ̀ wá owó ẹ lọ wá ayé ni o tẹ́ bá wáyé o ṣe kìíní kan o rubbish ni subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin